ó ṣẹlẹ̀ lẹ́yìn tí aláṣẹ́wó gbowó iṣẹ́ ẹ̀ tán ló jí dúkìá oníbàárà ẹ̀ lọ. Iwájú onídàájọ́ Simeon Kandiero tilé-ẹjọ́ gíga kan tó wà lágbègbè Harare lórílẹ̀‐èdè Zimbabwe ni wọ́n fojú obìnrin aláṣẹ́wó kan Tafaswa Bandire Movio ẹni ọdún 23 bá. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó jí dúkìá oníbàárà rẹ̀ kan ọ̀gbẹ́ni Tinashe Gabilo lọ́jọ́ 27 oṣù kẹta ọdún yìí lẹ́yìn tíyẹn bá a sùn tán lọ́jọ́ náà. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago 8 àṣálẹ́ ọjọ́ 27 oṣù kẹta ọdún yìí ní Gabilo lọ́ọ́ bá Moyo lójúlé 5 Massa Park ládùúgbò Nelson Mandela pé kó jẹ́ káwọn jọ ṣeré ìfẹ́. Moyo ní kó san $10. Lẹ́yìn tí Gabilo ti sanwó náà tán tí wọ́n jọ ṣeré ìfẹ́ ni Moyo bá tún ní kó san $50 owó míì fóun léyìí tó yàtọ̀ sí àdéhùn tí wọ́n jọ ṣe tẹ́lẹ̀. Nígbà tí Gabilo kò sanwó náà fún nìjà ńlá bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì. Kí Gabilo sì tó mọ ohun tó ń ṣẹlẹ̀, Moyo ti gbé ẹ̀rọ kọ̀ǹpútà alágbélétan àti fóònù ìgbàlódé rẹ̀ lọ. Kò pẹ́ lẹ́yìn tí aṣẹ́wó yìí jí àwọn ẹrù náà tán ló tún lọ pe ọ̀rẹ́ rẹ̀ kan Bandare tí wọ́n sì tún jí owó àtàwọn dúkìá Gabilo míì lọ. Ó ní ọkùnrin tó bá aláṣẹ́wó sùn ọ̀hún bá lọ fọ̀rọ̀ náà tó wọn létí ní tẹ̀sán ọlọ́pàá agbègbè náà. Èyí ló mú káwọn ọlọ́pàá lọ fọwọ́ òfin mú un nílé rẹ̀ tí wọ́n sì fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ lọ́jọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù kẹrin yìí. Ọlọ́pàá olùpẹ̀jọ́ Milo Matofo tó fojú aṣẹ́wó ọ̀hún balẹ̀ ẹjọ́ sọ ní kóòtù pé ìwà àìdá ni Moyo hù tí ìjìyà sì wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ láwùjọ tàwọn. Olùjẹ́jọ́ àti ọ̀rọ̀ rẹ̀ láwọn ò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kan àwọn o. Adájọ́ ilé ẹjọ́ ọ̀hún wá jù wọ́n sáhàámọ́ ó sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 2 oṣù karùn-ún ọdún 2024 yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.